mo ní wọ́n lò fẹ́ wá bá wà ní Ìlọrin, wọ́n lò fẹ́ wá bá wà ní Ìlọrin. Àwa ń retí rẹ ẹni èṣù, àwa ń retí rẹ ẹni èṣù, kò dágbére fẹ́ bí pẹ̀lú àwọn ọmọ. Ó ti yẹ mẹ́sẹ̀jì mo sọ fún ẹ̀yin. Wọ́n lò fẹ́ wá bá wà ní Ìlọrin, àwa ń retí rẹ ẹni èṣù, kò dágbére fẹ́ bí pẹ̀lú àwọn ọmọ. Pẹ̀lú àwọn ọmọ, kò dágbére fẹ́ bí pẹ̀lú àwọn ọmọ. Wọ́n lò fẹ́ wá bá wà ní Ìlọrin, wọ́n lò fẹ́ wá bá wà ní Ìlọrin. Àwa ń retí rẹ ẹni èṣù, kò dágbére fẹ́ bí pẹ̀lú àwọn ọmọ. Muhammadu lẹ́ẹ̀fijọ́, Muhammadu lẹ́ẹ̀fijọ́ lọ́pọlọ jàgídíjàgan. Muhammadu lẹ́ẹ̀fijọ́, 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 Muhammadu lẹ́ẹ̀fijọ́, Muhammadu lẹ́ẹ̀fijọ́ lọ́pọlọ jàgídíjàgan. Muhammadu lẹ́ẹ̀fijọ́. Assalamu alaikum. Èyí lọ̀rọ̀ tí wọ́n máa fi síwájú tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn. Bẹ́ẹ̀ ni gbogbo wọn pátá, ọ̀pọ̀ nínú wọn ni ó wá máa sọ̀rọ̀ bí ẹni pé kò sọ̀rọ̀ kọ́ lálébù rí. Oníkálukú wa máa sọ̀rọ̀ bí ẹni pé gbogbo ìgbé ayé wọn ni wọ́n fi ń ṣe tọ́lọ́run ní kọ̀rọ̀ àti gbangba. Gbogbo ń tó jẹ́ àṣà tiwa nílẹ̀ Yorùbá tiwa làwọn tó wá tún jọmọ ìyá wa nínú ti Yorùbá náà tí wọ́n pera wọn láàfáà ni wọ́n ń takò. Ìwà máa takò rìn àjò yìí, wọ́n máa sọ pé kọ́lọ́run ọba kó gbẹ́sìn ànábì ga, kó wá rẹ tàwọn bàbá wọn lẹ̀. Ọlọ́run wá rẹ tàwọn bàbá wọn títí tí àwọn náà jẹ́ nǹkan kan nínú ayé. Ìwà máa jẹ́bẹ̀ nù ni. Àwọn akọrin kan torí pé bóníṣẹ̀ṣe bá ń ṣe tiwọn, wọ́n máa sọ pé oníṣẹ̀ṣe gbogbo tí ń ṣe pátá wọn ọ̀làkọọ́lẹ̀. Ṣùgbọ́n ìkàwé wọn, dèndèrè wọn, òpònú wọn, ọ̀dẹ wọn àti gbogbo ẹni tó bá tún kọ́mẹ̀ǹtì aburú sórí ọ̀rọ̀ tá a tún ń sọ yìí, wọ́n ti gbà pé tí ń jẹ́ Ifá ní àkọọ́lẹ̀, à ń ṣe àkọọ́lẹ̀ rẹ̀, àkọọ́lẹ̀ Ifá ń bẹ, ṣùgbọ́n wọ́n fẹ́ béèrè tí ń jẹ́ àkọsínú ìwé. Àkọsínú ìwé yìí náà ni wọn ò wá mọ bí wọ́n ti sọ, wọn mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì. Bàbá oníṣẹ̀ṣe tí bá ń ṣe tiẹ̀ tẹ́ bá ń gbógun tì í, ó kúkú lẹ́ni tẹ́ ẹ fi jọ, torí gbogbo ìrìn àjò mùsùlùmí bí ìjà, bí ìta, bí agídí, ibẹ̀lẹ́ ti máa rí àwọn àfáà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wa nùní, tí wọ́n máa sọ pé ikọ̀ àdá ń bẹ nínú ilé tó jẹ́ pé kò tí ì jẹun, wọ́n ní ìdá ń bẹ nínú ilé tó jẹ́ pé kò tí ì jẹun. Ṣùgbọ́n gbogbo bá fi lè ṣẹlẹ̀, àwọn ọlọ́rẹ̀ fa ìdáyọ lọ́jọ́ tí Boko Haram sì ti ń ṣe gbogbo tiẹ̀, kò sáàfáà tó gbéra tó lòun fẹ́ lọ rèé kojú Boko Haram. Ìjà ẹ̀sìn ni wọ́n lè jà, wọ́n lè jà ogun tayé. Gbogbo ọ̀nà ni wọ́n ń gbà láti máa gbógun tí ń jẹ́ ìṣẹ̀ṣe, ṣùgbọ́n ẹbọ wọn ti dà tán, ètùtù wọn ti dà tán. Àkókò ti ṣẹ̀ṣe láwà yìí, bẹ́ẹ̀ yẹn bá bẹ́ lákòókò yìí, Ògún ní ọbẹ̀, ànábì kò ní dà. Ànábì ò ní dà, Ògún ní máa ń rọdà, Ògún lọ́lọ́bẹ̀, Ògún lọ́ládàá, Ògún lóníbọn, Ògún lọ́lọ́kọ̀. Àwọn akọrin kan lórí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbógun ti ìṣẹ̀ṣe ni pé Muhammadu lẹ́ẹ̀fijọ́, Muhammadu lẹ́ẹ̀fijọ́ àìlọ́pọlọ jàgídíjàgan. Muhammadu lẹ́ẹ̀fijọ́, Muhammadu lẹ́ẹ̀fijọ́, Muhammadu lẹ́ẹ̀fijọ́ àìlọ́pọlọ jàgídíjàgan. Muhammadu lẹ́ẹ̀fijọ́, Muhammadu lẹ́ẹ̀fijọ́. Àwọn tó dé tẹ́ fi lu báńdìrì sí àsìkiri wa,
Muhammadu lẹ́ẹ̀fijọ́ àti gbogbo èèyàn tí bá ń kọ́mẹ̀ntì tí ń jáburú ṣùgbọ́n abẹ́ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí kí gbogbo ohun tí ń jẹ́ ìgúnnú àlìkùríàní kọ́ máa lọ rèé bárú ẹni bẹ́ẹ̀ Muhammadu lẹ́ẹ̀fijọ́ àìlọ́ ọpọlọ jàgídíjàgan Muhammadu lẹ́ẹ̀fijọ́ Muhammadu lẹ́ẹ̀fijọ́ Muhammadu lẹ́ẹ̀fijọ́ àìlọ́ ọpọlọ jàgídíjàgan Muhammadu lẹ́ẹ̀fijọ́. ẹ̀yin ọmọ ìyá wa nínú Christianity a níṣòro pẹ̀lú yín ẹ̀yin ọmọ ìyá wa nínú ìṣẹ̀ṣe a níṣòro pẹ̀lú yín nítòótọ́ àáfàá náà làwa ṣùgbọ́n àwọn ọ̀tá kò tí ń jẹ́ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ bá rà wá tá a jáfa tá a bá lé tá a bá lágídí ẹni àfijọ́ nù ó nì ìwà máa jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo ń tà ń ṣe àtiwà tá à ń hù gbogbo ẹ̀ náà pátá inú àdíìsì láti mú bàbá wa tún rí pé rí àjò tuntun míì ti fẹ́ jáde àwọn atúnlẹ́nìkan lọ́lọ́ rèé kọ àdíìsì ńlá fi wá mọ tú àlìkùránì ẹ rí i pé àlìkùránì tá a gbé lọ́wọ́ gangan dàbí akẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n àdíìsì la fi ń sọ̀pọ́ọ̀tì àlìkùránì ni. Allahu Akbar. ìwà máa jẹ́ bẹ́ẹ̀ wọ́n wá tún di oyè wọ́n ní Sheikh Adam púpọ̀ síwájú nílùú Mẹ́kà ṣùgbọ́n wọn sọ iye ọdún ẹgbẹ́ sẹ́lẹ̀ òótọ́ ni. lórí irọ́. wọ́n ní Adépọ̀jù Yusuf wọ́n ló síwájú òun nílẹ̀ Haúsá pọ̀ ní máa mú ọbẹ̀ àwọn Haúsá wa tò lẹ́yìn rẹ̀ ẹgbẹ́ sẹ́lẹ̀ òótọ́ ni. lórí irọ́. tọ́ àwọn tún ní ọmọ Yorùbá nù ni òun wá jẹ́ chief imam nílùú Àbújá ẹ̀gbọ́n ṣé lóòótọ́ ni pọ́ jẹ́ central mosque imam nílùú Àbújá òní. lórí irọ́. bọ́bá jẹ́ pé ìbáni gbogbo òwò tó wá jẹ́ àáfàá pàápàá jùlọ àáfàá tilẹ̀ Yorùbá ẹ̀yẹ́ Emirates Muhammadu lẹ́ẹ̀fijọ́ kọlọ́sùn ọ̀fẹ́ sọdún ká sọ pé kò sáàyè bẹ́ẹ̀ sì ni kì í ṣẹlẹ̀ bàbá yín ẹ̀yin náà lẹ́ ń sọ pé Ọlọ́run ọba ló nílẹ̀ ẹnìkan wá fẹ́ gbórí ilẹ̀ ṣe ń tó wù ẹ̀ sì tún límìtì ẹ̀ pé kò ní í ṣe nígbà tí Al-Qur'an sọ pé lakum dinukum waliya din ìjà gbogbo ọ̀rọ̀ yìí sẹ́kọ̀ wá ṣiṣẹ́ mọ́ ni. Allahu Akbar. gbogbo àwọn ọ̀rọ̀ wọn yìí sẹ́kọ̀ wá nítumọ̀ mọ́ ni ọ̀tọ̀ ní bá nàbí ṣe gbégbé ayé gbogbo ẹ̀dá tó bá ti ẹ̀jẹ̀ gẹ̀ǹfèrí nínú ayé dandan nígbà ayé ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. ọmọ yìí ọ̀nà kéwùrí òdì ọ̀wá ń fi mọ́gàjì pé mọ́gàra ìgbà tí ànábì Muhammad ti ń bẹ nílé ayé gbogbo ẹ̀dá tó bá jẹ́ gẹ̀ǹfèrí ni máa ń súnmọ́ yóò máa ń súnmọ́ wọn láti fìfẹ́ jèrè ọkàn wọn ni ṣùgbọ́n lóde ètò níkọ́ ẹ̀sìn ti tú ọmọ ìyá ẹ̀sìn ti bàlú jẹ́ ẹ̀sìn ti bá òṣèlú jẹ́ gbogbo nǹkan tí ń jẹ́ tiwa pàápàá jùlọ ilẹ̀ Yorùbá bí ilẹ̀ sí ti bàjẹ́. Allahu Akbar. ìwà ọmọ yẹn jẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ Lárúbáwá tá a ti mẹ́sìn wá nì wọ́n ní ṣe tiwọn ìwọṣọ wọn àṣà wọn èdè wọn gbogbo ìrìn àjò tiwọn ni wọ́n ní ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n bí ètò ọ̀wọ́n bá dáná wa àwa ní òwú wa mọ́ kì í ṣàwa orílẹ̀-èdè tiwa nìkan ló gbà Islam àmọye orílẹ̀-èdè tó jẹ́ pé wọ́n gbé Islam débẹ̀ ẹ̀sìn ni wọ́n gbà lọ wọ́n sì gba nǹkan mi nínú Iran lẹ́nu lọ́rọ̀ gbogbo apáta la rí wọ́n wá lọ rèé ti mọ́sálásí 50,000 wọ́n lọ rèé ti pa out of 75,000 mọ́sálásí tí ń bẹ lórílẹ̀-èdè wọn. Allahu Akbar. ẹ wá wo títì tí wọ́n ti rìn kí ló ń tẹ́ fi ti 50,000 mosque ni wọ́n ti pa wọ́n close their dam nílùú Iran àwa nílẹ̀ Yorùbá wa ń bí àkókò tó yá ṣiṣẹ́ orí àdúrà láwà a sì mọ ní kọ́nà ọba kó pèsè owó fún wa ẹ má jẹ́ àṣẹ jàgídíjàgbé mọ́ ìjà ẹ̀sìn ọ̀dà kò nítumọ̀ Muhammadu lẹ́ẹ̀fijọ́ Muhammadu lẹ́ẹ̀fijọ́ lọ́pọlọ jàgídíjàgan Muhammadu lẹ́ẹ̀fijọ́ Muhammadu lẹ́ẹ̀fijọ́ Muhammadu lẹ́ẹ̀fijọ́ lọ́pọlọ jàgídíjàgan Muhammadu lẹ́ẹ̀fijọ́. ètò ọ̀rọ̀ yìí náà tó fún gbogbo ẹni tó bá jẹ́ oníṣẹ̀ṣe tàbí èèyàn ọmọ ẹ̀yà wa nínú Christianity bẹ́ẹ̀ bá ti rẹ́ni tó kọ nǹkan tí ọ̀dà lórí tí ń jẹ́ ṣẹ̀ṣe ẹ sọ fún wa pé Muhammad ní àfijọ́ ẹ bá ní gbọ́dọ̀ wọn bá tóbi. Allahu Akbar. gbogbo ní tí ẹ bá ti kọ lábẹ́ kọ́mẹ̀ntì oníṣẹ̀ṣe tí ọba ti dá Muhammad ní àfijọ́ ìmọ̀ ṣàfijọ́ rẹ̀ ń lókù díẹ̀ káàtó tọ̀ kólódùmarè kọ́dákun kò bá ní ṣe bòjé kádà àkójé kọ́gbà kọ́kàn wa kó wá balẹ̀ àwọn tí ń ṣe Islam lọ́nà bọ́lọ̀ wọn bá ṣe fẹ́ tí ń ṣe pẹ̀lú ìfẹ́ ọlọ́mọdé má balẹ̀ wọn jẹ́ ọlọ́run ọlọ́mọdé ọ̀nà wọn rú ọlọ́run gbogbo ìrìn àjò wọn bí tí ń wù wọ́n tí ń gbé nínú ayé torí pé wọn ò fẹ́ jẹ́ ìsìn
bàbá wa èèyàn tó bá wá jẹ́ àfà tí wọ́n ń ṣe dáadáa ọlọ́run dákun méje tí ẹni wọ́n bàjẹ́ ọlá síwájú ẹ̀dá tí jẹ́ Muhammad ọlọ́run bá kọ́dà wọ̀ ọlá fàtíà ọlọ́run bá ní ṣe.